ilé-ẹjọ́ yọ igbákejì olórí aṣòfin Ondo nípò. ilé-ẹjọ́ gíga kan tó fìlú Àkúrẹ́ ṣe ibùjókòó ti yọ ọ̀nàrẹ́bù Samuel Adérọ̀bóyè nípò gẹ́gẹ́ bí igbákejì olórí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo. adájọ́ kóòtù ọ̀hún onídàájọ́ Adétàn Òsádébè nínú ìdájọ́ tó gbé kalẹ̀ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí pàṣẹ yíyọ ọ̀nàrẹ́bù tó ń ṣojú ẹkùn ìdìbò kejì òdìgbò ọ̀hún bí ẹni yọ jìgá kí wọ́n sì dá ọ̀nàrẹ́bù Ìrọ́jú Ògúndèjì padà sáàyè ẹ̀ lẹ́yẹ òsọ́kà. ọdún 2020 làwọn aṣòfin ilé ìgbìmọ̀ ọ̀hún kan kó ara wọn jọ tí wọ́n sì láwọn ti dìbò láti yí àga mọ́ ọ̀nàrẹ́bù Ìrọ́jú tó ń ṣojú àwọn èèyàn òdìgbò ẹkùn kìíní nídìí gẹ́gẹ́ bí igbákejì olórí àwọn aṣòfin látàrí èdè àìyedè ńlá kan tó wáyé láàrin òun àti olórí ilé ọ̀nàrẹ́bù Bámidélé Ọ̀lẹ́yẹ̀lógún lórí ọ̀rọ̀ yíyọ igbákejì gómìnà ìgbà náà Agboola Àjàyí nípò. bó tilẹ̀ jẹ́ pé wọn ò rí ẹ̀sùn kan tó ṣe kókó fi kan Ìrọ́jú nígbà náà, ohun tí wọ́n ń pariwo pé àwọn torí ẹ̀ yọ nípò ní títàpá sí òfin àti ìlànà ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo. lójú ẹsẹ̀ ni wọ́n sì ti dìbò yan ọ̀nàrẹ́bù Adérọ̀bóyè tí wọ́n jọ wá láti ìjọba ìbílẹ̀ kan náà ṣùgbọ́n tí wọ́n ń ṣojú ẹkùn ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi rọ́pò ẹ̀. èyí ló bí ọkùnrin náà nínú tó fi gba ilé ẹjọ́ lọ nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ amòfin àgbà Wálé Ọmọ́tọ́ṣọ́. ó ní ọ̀nà tí wọ́n fi yọ òun nípò kò bá òfin orílẹ̀-èdè yìí mu nítorí wọ́n kùnà láti tẹ̀lé abala òfin ìkẹsàn-án ìlà kínní dé ẹ̀kẹwàá èyí tó fi dandan lé e pé àwọn tí yóò yọ èyíkéyìí nínú àwọn olóyè ilé aṣòfin nípò gbọ́dọ̀ kó ìdá méjì nínú mẹ́ta àwọn ọmọlé. kọmíṣánná fétò ìdájọ́ nípìnlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Charles Títílóyè ló wá gbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣòfin náà. ohun tí òun sì dúró lé lórí ni pé àwọn tó yọ ọ̀nàrẹ́bù Ìrọ́jú nípò kò ṣohun tó tako òfin rárá. nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ onídàájọ́ Òsádébè ní ìwádìí ilé-ẹjọ́ náà fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ làwọn aṣòfin ọ̀hún kọ̀ láti tẹ̀lé ìlànà òfin nínú ìgbésẹ̀ wọn láti yí àga mọ́ igbákejì abẹnugan náà nídìí nítorí kò síbi tí wọ́n ti fún un níwèé wá wí tẹnu ẹ̀ kí wọ́n tó yọ ọ́. adájọ́ ní kò sí ṣíṣe tàbí àìṣe àfi kí wọ́n dá Ìrọ́jú padà sípò rẹ̀ kíákíá kí Adérọ̀bóyè sì yéé pe ara ẹ̀ ní igbákejì abẹnugan ilé láti àkókò náà lọ. ilé-ẹjọ́ tún ní ilé aṣòfin ọ̀hún tún gbọ́dọ̀ san gbogbo owó oṣù àti àwọn àjẹmọ́nú rẹ̀ láti ọjọ́ tí wọ́n ti yọ ọ́ nípò fún pátápátá yàtọ̀ sí mílíọ̀nù 10 náírà tí wọ́n ní kí wọ́n san fún un gẹ́gẹ́ bí owó gbà má bínú fún ìyà tí wọ́n fi jẹ lọ́nà àìtọ́. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.